Hi everyone, welcome to my channel. Akin Ìyá wa. Ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ ibo la wà yìí o, ẹ jọ̀ọ́. A wà ní ìlú Ilé Ifẹ̀, ní ilé ajé àgbáyé. Ibi tá a wà yìí ní ilé ajé àgbáyé. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ bá wa sọ bí ẹ ṣe jẹ́ mà. Ṣáájú ohun gbogbo, mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Ọba tẹ́yìn lẹ́gẹ́lẹ́gẹ́ sórí agbede omi. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà olórí aládé gbogbo. A dúpẹ́ lọ́wọ́ wọn gbogbo àwọn àgbàlagbà òrìṣà tó ń bẹ ní alẹ́ Ifẹ̀ lótú Ifẹ̀. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọ̀ọ̀nìrìṣà Ọ̀jájá kejì olórí gbogbo aládé. Nítorí tí a bá dédé ń sọ bí a ṣe jẹ́ níbi pé orúkọ wa tá kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè àti lọ́wọ́ Ọ̀ọ̀nìrìṣà. Orúkọ tiwa gan ò lè jáde níbí. Orúkọ tèmi ni Ajétóyìn Omilani Yèlájé of Ifẹ̀. Ẹ ṣeun ìyá wa. Ẹ jọ̀ọ́ bá wa sọ fún wa tí wọ́n bá ní Yèlájé of Ifẹ̀, ẹ bá wa sọ bí ilé ìṣe jẹ́ mà. Yèlájé of Ifẹ̀ ó jẹ́ oyè ìdílé nítorí pé ọmọ ilé Ọ̀sán gangan Ọba Mákin àwọn ni wọ́n ń jẹ Yèlájé ní ilẹ̀ Ifẹ̀. Àwọn ni wọ́n ń jẹ Yèlájé ní ilẹ̀ Ifẹ̀. Àwọn ọmọ tó bá jẹ́ ọmọ ọkùnrin ní Ilérò Ọ̀sán gangan Ọba Mákin àwọn ni wọ́n ń jẹ Yèlájé. Nígbà ìwáṣẹ̀ àwọn obìnrin ọmọ ilé obìnrin àwọn là ń pè ní ayé. Àwọn ọmọ ilé ọkùnrin àwọn là ń pè ní mọ̀sọ̀. Àwọn tó ń jẹ́ mọ̀sọ̀ ọbẹ̀ àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí láti ṣe nawọ́ sí ìdí òrìṣà. Àwọn tó ń jẹ́ obìnrin tí wọ́n jẹ́ ayé àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ láti jẹ oyè ní ìdí òrìṣà tàbí láti nawọ́ sí òrìṣà ilé Ọ̀sán gangan Ọba Mákin tó jẹ́ ilé òrìṣà Ilérò àgbáyé. Ìdí nìyẹn, ibẹ̀ ni orúkọ Yèlájé yìí ibẹ̀ ló ti jẹ jáde. So lẹ́yìn ilé bàbá Sìgìdì nílé Ọ̀sán gangan Ọba Mákin kò síbi tí a ti lè jẹ Yèlájé mọ́ ní Káàárọ̀ Oòjíire. A lè jẹ Ìyálájé tó pọ̀ dáadáa. Ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ bá wa sọ fún wa ta ni Ajé jẹ́ o ìyá wa. Ajé Onírè Ògúngúnnísọ̀ Onísọ̀ Bòjí. Ajé jẹ́ àgbàlagbà òrìṣà. Ajé jẹ́ àgbàlagbà òrìṣà. Ajé jẹ́ abiyamọ tòótọ́. Ní Káàárọ̀ Oòjíire láti Nàìjíríà títí dé òkè òkun àti mọ́sálásí ni àti ilé ìjọsìn àwọn Kìrìsìtẹ́nì àti ilé àwọn àbáláyé gbogbo. Kò sí ibi tí a ti dá Ajé mọ̀. Kò sí ibi tí a ti dá Ajé mọ̀. Ibi tí Ajé ń gbé, ilé Ajé ibẹ̀ gangan ibẹ̀ gangan la wà yìí. Ẹ jọ̀ọ́ ìyá wa, ẹ jọ̀ọ́ ǹjẹ́ òrìṣà ni Ajé jẹ́ ni àbí kí ni Ajé jẹ́ ìyá wa? Òrìṣà ni Ajé. Òrìṣà ni Ajé. Àgbàlagbà òrìṣà sì ni. Ìdí tó fi jẹ́ àgbàlagbà òrìṣà rèé. Kò sí ọmọ tá a bí tàbí ènìyàn wọn máa dárí irun kankan tí ò kì í pe Ajé, tí ò kì í bọ Ajé lójúmọ́. Kò sí ẹni tí ò bá pè bọ òun láti dárúkọ pé Elédùmarè. Ẹni tó bá nífá á nífá olókun àsọ̀rọ̀ dayọ̀ sọ̀rọ̀ mi dayọ̀ lónìí jẹ́ kí n rí tajé ṣe, jẹ́ kájé yálé mi. Àwọn Mùsùlùmí wọ́n ní Elédùmarè tari Ajé sí mi o. Àwọn Kìrìsìtẹ́nì wọ́n ní Ajé o filé mi ṣe bùgbé o, ó wá yarọ sílé mi o.
so kò sí ibi tá a ti ń pe ajé. ẹ ṣeun ìyá wa, ẹ jọ̀ọ́ a máa tún gbọ́ pé wọ́n ní ọjọ́ Monday ó jẹ́ ọjọ́ ajé, ǹjẹ́ ẹ lè sọ fún wa ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀? Ọjọ́ Monday, ìdí tí ọjọ́ Monday fi jẹ́ ọjọ́ ajé ó ní wípé Elédùmarè gan-an ó ya ọjọ́ Monday ó mọ̀ yìí pé ọjọ́ ajé ni. Elédùmarè gan yà sí mímọ́ fún gbogbo ọmọ adarí irun láti Nàìjíríà ti dé òkè òkun. Wọ́n mọ̀ wípé ọjọ́ Monday ọjọ́ ajé ni. Gbogbo àwọn ẹlẹ́sìn ìbílẹ̀, àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, àwọn ẹlẹ́sìn àbáláyé, gbogbo àwọn náà mọ̀ wípé ọjọ́ Monday ọjọ́ ajé ni, látòrí àwọn baba ńlá baba wa tán ti wà láti ìgbà ìwáṣẹ̀. Àwọn náà jẹ́ kó yé wa wípé ọjọ́ Monday ọjọ́ ajé ni. Elédùmarè náà sì fàṣẹ sí wípé yes ọjọ́ Monday ọjọ́ ajé ni fún wa. Ìdí nìyẹn tá fi ń ya ọjọ́ náà sí mímọ́ láti fi máa ṣe ìjọsìn fún ajé onírè Ògúngbónúsọ̀, láti máa fi bọ́ lóòrèkóòrè bó ṣe tọ́ àti bó ṣe yẹ. ẹ ṣeun ìyá wa, ẹ jọ̀ọ́ ǹjẹ́ ó ní ìtàn tó rọ̀ mọ́ òrìṣà ajé nílẹ̀ Yorùbá? Àwọn ìtàn tó rọ̀ mọ́ òrìṣà ajé ó pọ̀ o. Àwọn ìtàn tó rọ̀ mọ́ òrìṣà ajé ó pọ̀ o. Àwọn bàbá wa gan fi jẹ́ kó yé wa wípé ní ìgbà ìwáṣẹ̀ ajé jẹ́ oníṣòwò. Ajé jẹ́ oníṣòwò ní ọjà Èjìgbò Mẹ́kùn. Ọjà Èjìgbò Mẹ́kùn yẹn náà níbi tá a wà yìí náà. Ibẹ̀ ni ajé ń gbé. Tí ajé bá ṣòwò, ilé rẹ̀ wà ń bí o. Ilé rẹ̀ wà ń bí o. Ajé ló jókòó yìí o. Èso ajé rèé o. Ajé náà tún ní ilé rẹ̀, ó tún wà níbi tá a wà yìí náà. Nígbà ìwáṣẹ̀, ilé ibi tá a wà yìí, ibẹ̀ ni ajé ń gbé. Gbogbo iṣẹ́ tí ajé bá ṣe, ibẹ̀ ló ń kó èrè rẹ̀ sí, ibẹ̀ ló ń kó owó ẹ̀ sí. Tí àwọn bàbá wa fi jẹ́ kó yé wa wípé ní àìpẹ́ ẹ̀nà kẹpẹnu wípé ilé ajé oníbi tí tá a wà yìí. Ní àwọn ìtàn tó rọ̀ mọ́ ajé, oníṣòwò ni. Ibi tó sì ń ṣòwò ọjà Èjìgbò Mẹ́kùn. Àmọ́ gbogbo àwọn olórìṣà alájé àti gbogbo wọn kò sí àwọn ẹni tí wọ́n ń tọrọ ajé, àwọn àṣẹ́sí ajé. Èèyàn lè gbé sí inú ilé òrìṣà ẹ̀ kó bẹ̀rẹ̀ sí máa bọ́. Èèyàn ó lè fi ẹni téèyàn bá lágbára láti fi bọ ajé ẹ̀ á fi bọ́. Àwọn tó wà ní ṣọ́ọ̀ṣì wọn bí wọ́n ṣe ń pè é, àwọn tó wà mọ́sìkì wọn bí wọ́n ṣe ń pè é lóríṣiríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun ìyá.